Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation òun ló lè ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àná la ti ń gbọ́ gbogbo awuyewuye tó ń lọ ní orílẹ̀-èdè yìí. Ìwọ tó bá ní pé bóyá o ò tí ì gbọ́ ọ̀ bóyá òye ń parọ́ pé ẹ wọ́n Nàìjíríà pé á da that means kò yẹ kó ní tí ẹ̀ ṣọ́ pé o wà ní ìlú yẹn o mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ rárá. Lọ́wọ́ yìí ó tútù wá ṣẹlẹ̀ in fact àwọn agbésùnmọ̀mí àwọn tí wọ́n tó ń pa èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lósì in fact alára àwọn tí wọ́n tẹ̀ wá sí ìpínlẹ̀ Benue tí wọ́n wá pa oríṣiríṣi àwọn èèyàn lẹ́nujọ́ mẹ́ta àwọn ará bíi àwọn náà ni wọ́n tún ṣe àwọn iṣẹ́ burúkú mìíràn. Lọ́wọ́ yìí wọ́n ti tọ́ka sí in fact wọ́n ti fi ìka wọn wọ́n ti fi gún ojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí pé bó ṣe wà lásán pé o ò lè ṣe nothing o ò lè ṣe nada kò sí nǹkan kan tó lè tẹ̀yìn ẹ̀yọ́ pé àwọn ò bẹ̀rù ẹ. Lọ́wọ́ yìí báwo ló ṣe ṣẹlẹ̀ àfi kí Elédùmarè gbà wá. Lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n wá sí ìpínlẹ̀ Benue tí wọ́n wá bá àwọn ọmọ ìpínlẹ̀ Benue tí wọ́n wá bá wọn kẹ́dùn mẹ́wàá tún ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. Lọ́wọ́lọ́wọ́ tá a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí àwọn agbésùnmọ̀mí wọ́n fi ọwọ́ agbára wọn wọ́n fi hàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n sọ fún wípé kò sí nǹkan kan tí o lè ṣe kò tí ẹ̀ tí ìtọ́jọ́ mẹ́ta o tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n wọ ìpínlẹ̀ Benue òun ni wọ́n tún lọ àtáàkì SGF ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn èèyàn máa ní pé èwo tún ní SGF in case fún ẹ̀yin tí ẹ mọ nǹkan tí SGF mean SGF is the Secretary General of the Federation Secretary General of Federation and meanwhile iṣẹ́ wo ni SGF ń ṣe iṣẹ́ wo ni wọ́n ń ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ni iṣẹ́ wọn pàtó nínú ìjọba fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. SGF yìí tí gbogbo wa mọ̀ sí Secretary General of the Federation wọ́n máa ń ṣe iṣẹ́ advisory role ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá dáadáa advisory role ó yẹ kó ti yé yín àwọn tó yẹ pé àwọn náà máa jáde pọ̀ tí wọ́n máa fún president tó máa fún wọn ní àwọn advice ó ti yé yín sìn ẹni tó lè máa fún president ní advice tó máa fún wọn ní ìmọ̀ràn èèyàn kan ti yá mi ní Yorùbá yẹn ẹni tó àwọn tó máa ń fún president ìmọ̀ràn pé ẹ bá ṣe báyìí o tá bá ní pé ká ṣe báyìí ńkọ́ ó ti yé yín sìn èèyàn yẹn irú èèyàn gangan bẹ́ẹ̀ yẹn gbogbo ìgbà tí òun gan wà ní ìpínlẹ̀ Benue tó tẹ̀lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá tí gbogbo wọn jọ kẹ́dùn ẹni tó fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní advice pé ẹ ṣe jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Benue kẹ́ lọ sọ fún àwọn pípù yẹn kẹ́ coordinate wọn kẹ́ sọ fún wọn kẹ́ lọ bá wọn kẹ́dùn kán lè mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọmọ ìlú iṣẹ́ tí Secretary General lára àwọn iṣẹ́ tí Secretary General máa ń ṣe fún ààrẹ orílẹ̀-èdè nìyẹn. So ẹni tó wá jẹ́ Secretary General to the Federation fún bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní gbogbo Nàìjíríà orúkọ a máa jẹ́ George Akume. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn agbésùnmọ̀mí wọ́n yàwọ̀ àdúgbò wọ́n bà nǹkan jẹ́ wọ́n dáná sun dúkìá wọ́n bà oríṣiríṣi jẹ́ kí nìyẹn ní láti sọ fún gbogbo ọmọ Yorùbá báyìí ó ti wá dójú ẹ̀ báyìí wọ́n jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa mọ̀ wípé àwọn ọ̀ràn pé gbogbo tó wá sí ìpínlẹ̀ Benue yẹn pé gbogbo yẹn story ni nǹkan táwa fẹ́ ṣe làwa máa ṣe. Meanwhile Secretary General of Federation yìí náà láti ìpínlẹ̀ Benue lòun náà ti wá wọ́n tún ya wọ àdúgbò ẹ̀ lára nǹkan tá à ń sọ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ fi ìpínlẹ̀ Benue sílẹ̀ tán lọ bá wọn kẹ́dùn òun ni àwọn ará bíi wọ́n tún ya padà síbẹ̀ yẹn wọ́n fi hàn wípé tí ì rí kankan wọn bí yín kú ẹ̀yin báwo ta ni ààrẹ nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn ọmọ Yorùbá ṣó ti wá ń clear báyìí
ó ti ń clear bí àfi kí Elédùmarè kó gbà wá ara nǹkan tá à ń sọ rè ṣe bẹ́ẹ̀ náà rí bó ṣe ń lọ gbogbo yín náà lẹ ti rí bó ṣe ń lọ báyìí kí àwọn ará bíi kí wọ́n má bẹ̀rù ààrẹ orílẹ̀-èdè ta ni wọ́n wá fẹ́ bẹ̀rù ẹ̀yin náà dá sí ta ni wọ́n fẹ́ bẹ̀rù ara nǹkan ta fi ń parọ́ pé no going back ní ọ̀rọ̀ yìí gbogbo ọmọ Yorùbá ti jáde tán wò torí Ọlọ́run ẹ jẹ́ kí olóyè Sunday Igboho kó padà wálé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín kó tó wá di pé táìmù ti wá lọ kó tó late ó mà ṣe o well gẹ́gẹ́ bí ìròyìn tó dé bá a lọ́wọ́ yìí wọ́n ní suspected S-men attack SGF Akume's hometown in Benue days after Tinubu's visit. Now, in a disturbing turn of events, suspected S-men launched an attack on Wanon community in Taka local government area of Benue State, the hometown of Secretary to the government of the Federation SGF, George Akume. The assault occurred just 48 hours after President Bola Tinubu's visit to the state. Ó ti wá yé yín báyìí. 48 hours. After 48 hours. 48 hours, tá bá wo 48 hours ní èdè Yorùbá, èdè Gẹ̀ẹ́sì, that is ọjọ́ méjì. Kò tẹ̀ tí pọ̀jọ́ méjì within that day tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán lọ bá wọn kẹ́dùn ní ìpínlẹ̀ Benue òun ni àwọn agbésùnmọ̀mí yìí tán tún padà wá pé ẹ̀yin báwo in fact ó dàbí pé ẹ fẹ́ mọ̀ pé àbẹ̀rù yín àbí a máa kọ́ bẹ̀rẹ̀ láti orí SGF a máa kọ́ bẹ̀rẹ̀ láti orí ẹ̀ wọ́n ìyàwó ẹgbẹ́ àwọn àdúgbò ẹ̀ ní hometown òun náà lè rí tí a kà jáde yìí o wọ́n yẹ bẹ̀rẹ̀ sí ní ba nǹkan jẹ́ nìyẹn àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Well, according to the news, in a disturbing turn of events, suspected S-men launched an attack on Wanone community in Taka local government area of Benue State, the hometown of the Secretary to the government of the Federation, SGF George Akume. The assault occurred just 48 hours after President Bola Tinubu's visit to the state. The attack has heightened fears over the worsening security situation in Benue, drawing strong concern from residents and stakeholders as violence continues to disrupt rural communities. Calls for immediate and effective government intervention are growing louder. Now, the incident underscores the persistent threats facing many parts of Nigeria despite ongoing security assurances. Kí ó kọ́kọ́ mọ níwọ̀n bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ yìí ó ti wá yé gbogbo yín sìn ọmọ Yorùbá etí yín mélòó ìwọ tó báyìí ń rẹ̀wẹ̀sì ó ti wá dojú ẹ̀ báyìí àsìkò rèé àkókò tí wá tó báyìí láti tètè jára àkókò tí tó báyìí láti jẹ́ kí gbogbo àwọn tí wọ́n wà lágbègbè àwọn ọmọ àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ yín kẹ́ pera yín jọ pé ìdìbò tí wọ́n ń pariwo yìí kò lè happen kò lè ṣẹlẹ̀ Yorùbá nation ni àwa fẹ́ àfi kí Elédùmarè kó gbà wá. Àwọn ọmọ Yorùbá náà ti jáde tán wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé torí Ọlọ́run ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ tètè bá wa dá olóyè Sunday Igboho padà o ẹ jẹ́ kí olóyè Sunday Igboho kí wọ́n wọlé tán nítorí pé àwọn ará bíi pílánì tó tán nílẹ̀ oríṣiríṣi láti gbọ́ kò eléyìí ń sọ̀rọ̀ pé ká a máa dẹ́rù bà pé à ń dẹ́rù bà àwọn èèyàn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ rẹ̀ wọ́n ti jáde tán fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kò sí kankan tó ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀ páwọn ò bẹ̀rù jọba ẹnujọ́ mẹ́ta náà kọ́ ni a gbọ́ tí wọ́n ní pé àwọn ológun Air Force wọ́n lọ ju àdó olóró tí wọ́n fi pa àwọn vigilante tí wọ́n fẹ́
kojú ìjà sí àwọn agbésùnmọ̀mí. Kẹ́ tó mọ ohun tó ṣẹlẹ̀, wọ́n ní pé mistake làwọn ṣe, páwọn rò bẹ́ẹ̀ agbésùnmọ̀mí làwọn fẹ́ pa. Kò sí nǹkan tó ń jẹ́ mistake o. Ó ti wá ń yé yín báyìí pé àwọn ará bíi wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe, wọ́n ṣàfẹ́ gba gbogbo ilẹ̀ yẹn lóní tipátipá. Ìdí rẹ̀ ta fi ń pa pé gbogbo ọmọ Yorùbá nílé lóko níbikíbi tí ẹ bá wà, ẹ má sùn àsùnpara o. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀. Àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣú gbogbo ọmọ Yorùbá àtẹ́lẹsẹ̀ abẹnàwò, ẹni tó bá ní a máa bọ̀ lọ́hùn dà ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.